àwáyé máa ń lọ́kàn ò mà sí wọ́n ní ayé lọ́jà ọ̀run nílé gbogbo wa. Ikú ló pa bírí labírí fi kú, ikú ló pa bèrè abèrè rọ̀run, ikú wá pẹ́ ní ire onínúure wá lọ. Ta ni mò ń sọ̀rọ̀ ń pa ẹ̀? Ṣèbẹ́ni tá à ń sọ̀rọ̀ ẹ̀ ní Adékúnlé Mákindé Adétòkunbọ̀, èyí tí ó tẹrí gbaṣọ ní ọjọ́ àkọ́kọ́ nínú oṣù April tí a ń pè ní April 1st. Nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ gbogbo aráyé wọ́n ṣe bíi pé April fún ni, àmọ́ nísìnyí ó ti wá di April 2. Kí ni mò ń sọ̀rọ̀ pa ẹ̀ ni pé èní yìí wá jẹ́ ọjọ́ tí à ń ṣe ọjọ́ kẹjọ fún Adékúnlé Mákindé Adétòkunbọ̀. Láàrin àwọn ẹbí ẹ̀, láàrin àwọn ọ̀rẹ́, láàrin àwọn ará, láàrin àwọn òṣèré jàǹkànjàǹkàn láti ń ṣe ìrántí àti àdúrà fún, which is called Fidau prayer. Now ẹ jẹ́ ká wá lọ káàkiri ká lọ máa bèrè lọ́wọ́ àwọn èèyàn, ìyẹn tó jẹ́ interview, ká lọ máa fi ọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu wò kí wọ́n lè sọ ipa àti pàápàá irú èèyàn wo ni bàbá wa, grandpa wa, irú èèyàn wo ló jẹ́ láàrin àwọn òṣèré. Orúkọ tèmi ò yí padà, Ebenezer Ọmọdékúnlé ni orúkọ táwọn bàbá àti ìyá fún mi. Májẹ̀mú tuntun làwọn ọ̀rẹ́ ń pè mí, NJT àwọn tèmi dá mi mọ̀. Báyìí ẹ jẹ́ kí a máa lọ ká lọ fi ọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu wò. Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 yo, go, go, go. Hustle hard, hustle every single day. I'll be making moves till I'm buried in my grave. To the system, I don't wanna be a slave. I've been doing shit my way, or the highway. Èèyàn jàǹkàn, èèyàn jàǹkàn, èèyàn jàǹkàn, èèyàn jàǹkàn. Fáfá ni gbogbo ẹ̀yin ará létẹ̀ ń wò wá, mo sọ fún yín pé lórí ètò èèyàn jàǹkàn náà ni èèyàn jàǹkàn ni mo tún wá mú wá sórí ìran yín lọ́jọ́ tòní. Ẹni tí à ń pe orúkọ wọn, wọ́n á sọ orúkọ wọn fún yín. Ẹ máa bá a ká lọ. Kí lórúkọ yín? Ẹni pé orúkọ yín. Ó fẹ́ irọ́ ó lè jọkọ mi, báwo ni wọ́n ṣe máa jọkọ mi? Bóyá ọ̀rọ̀ tí mò ń sọ ètí yé yín, mi ò sọ pọ́kọ yín. Ẹ wò, kí ni orúkọ yín mọ́mì? Àwọn aráalé fẹ́ mọ̀ yín. Orúkọ tèmi ni Àtinúkẹ́ Kazeem, tí gbogbo èèyàn ti mọ̀ sí Mama No Network, ìyá Sàbúrì, ṣùgbọ́n àwọn ìfojú sunkún ọmọ. Àmì màmí ẹ má bínú o, wọ́n ṣe nǹkan kan nígbà lọ́jọ́ tòní, mo rí táwọn èèyàn pọ̀, mo tẹ̀lé wọ́n ṣe kò mọ̀ ni, mo wá ní bí a ti máa bí yín bóyá ẹ máa lè sọ fáwọn aráalé nǹkan tá à ń ṣe yín báyìí. Àṣekó mọ̀ bọ́lọ́run ṣe fẹ́ lọ́lọ́run ṣe ń tò. À ń ṣe 8 days Fidau fún Kúnlé Mákindé tí gbogbo yìí ti mọ̀ sí Sàbúrì Bọ̀dé Ọ̀dẹ̀, kí Ọlọ́run kó bá mi fọ̀run kẹ́. Orúkọ tèmi ni Razak Owó Oníran tí gbogbo èèyàn mọ̀ sí Bílédà Wàsó. Iná dà, iná ní, iná burúkú òdìjọ gbogbo wa tọmọtọmọ o. Àwọn èèyàn fẹ́ mọ ohun pàtàkì tí ẹ wá ṣe ní ibi báyìí lọ́jọ́ tòní. Kí Ọlọ́run ọba ọlọ́jọ́ èní kó má fi ikú tó yáwọ́ pa wá, kọ́lọ́run kó dẹlẹ̀ fún gbogbo àwọn òkú wa tó ti lọ, pàápàá jùlọ ẹ̀gbọ́n wa Abdulrahman Adékúnlé Mákindé tí gbogbo èèyàn mọ̀ sí Dejo Tunfulu, tí à ń ṣe ọjọ́ mẹ́jọ wọn ní èní. Òun ló gbé mi débi lẹ́ni, kí Ọlọ́run kó bá dẹlẹ̀ rere fún wọn. Orúkọ mi ni Lady Comfort, ìyàwó àgbà Nọ́kì. Mo fọ́ Lady Comfort, mo fọ́ o. Ǹjẹ́ ẹ lè sọ fún wa kí ni nǹkan tí ẹ wá ṣe nígbà lọ́jọ́ tòní? A wá ṣe àdúrà legend Dejo Tunfulu tó jẹ́ ọ̀gá fún mi àti wọ́n tún jẹ́ bàbá fún mi lẹ́nu iṣẹ́ yìí. So a wá ṣe àdúrà jọ́kẹjọ wọn k'Ọlọ́run kó bá wa fọ̀run kẹ́ wọn. Orúkọ tèmi ni Ambassador Dare Adéṣuyì tí gbogbo èèyàn mọ̀ ní aka Dre. Mr. Dre, ẹ má bínú o. Ìjẹ́ kí nìkan tí ẹ wá ṣe bíbá lọ́jọ́ tòní? Àwa nítorí ọ̀gá wa tó ṣe aláìsí ìjọ mẹ́jọ wọn làwa ṣe léèní. Túndé Dixon lórúkọ mi, cameraman ni mí, movie actor ni mí, movie producer ni mí, mo dẹ̀ tún direct. Gẹ́gẹ́ bí nǹkan tá à ń ṣe lọ́jọ́ tòní, mo fẹ́ kí ẹ ṣàlàyé fáwọn èèyàn kí nìkan tí à ń ṣe níbà lọ́jọ́ tòní.
nǹkan tá à ń ṣe ń bí lé ní kò ń ṣe nǹkan tó dùn mọ́ gbogbo wa nù o torí pé ọ̀gá wa ẹ̀gbọ́n wa olólùfẹ́ wa àyànfẹ́ wa Kúnlé máa tòkun Dejo Tunfulu òun ló ṣaláìsí so èní ló pé 8 days tá à ń ṣe prayer fún wọn kọ́lọ́ba àtẹ̀wọ̀n sí afẹ́fẹ́ rere. ǹjẹ́ star gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ star tẹ lórúkọ tó ṣó tí ẹ kẹ́ máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn tẹ́ ń kó chair tẹ́ ń kó tent. ẹ máa gbọ́rọ̀ wọ́n ní ta lórúkọ tó tó bá níyàn lórúkọ nínú àwọn orúkọ tí mo nílé ní Dejo pẹ̀lẹ́ ni tó star mi tẹ́ bá wo bọ̀dọ̀ ọ̀dẹ̀ dáadáa ẹ rí i pé track èmi àti ẹ̀ ló lọ jù ìyá sàbúrì ẹ̀ sọ pé kì í ṣẹ́jú ọjọ́ náà rè bí àná mo wà lọ́sítù ló yàṣẹ́ yóò ti yàṣẹ́ yẹn tán ó lóun ṣàfẹ́ kí no network wà ń bẹ̀yà no network lòun fẹ́ kó ṣe yáhùn nínú iṣẹ́ yẹn mo dẹ̀ kúrò lọ́sítù nígbà tára mi wà òkè mo lọ bá ṣiṣẹ́ náà ayé gbọ́ ọ̀hún mọ̀ àti gbà náà wọ́n ti ń pè mí ní ìyá sàbúrì kò wá síbi tí n ti fẹ́ lọ ṣe MC náà máa pè mí pé ó yá no network ẹ bá mú sàbúrì dání kájọ wá àjọ ń káàkiri location àjọ ń ṣe gbogbo nǹkan tá à ń ṣe ni nígbà tí irú ẹni bẹ́ẹ̀ bá kú tí bá kó ṣe àṣọ pọ̀ jù ni ẹ̀yin tèmi. ẹ ṣe gan mo rí tí àwọn ọ̀gá Rẹ́mi Ṣítàbé wọ́n pọ̀ gan káàkiri tí wọ́n gbogbo wọn kóra wọn jọ wọ́n ṣe bíi pé ẹ má bínú o ǹjẹ́ ṣé ẹ fúnra yín ní iṣẹ́ ń bíbá bóyá ẹ pín iṣẹ́ yẹn fúnra yín pé ìwọ dáná ìwọ kóchà ǹjẹ́ kí ló fà á tí gbogbo àwọn èèyàn fi ń gbárùkù ti àwọn ọmọ olóògbé báyìí. ẹ ṣe mọ̀ pé ìgbà tí Dejo wà lákùtè èmi pẹ̀lẹ́ tó sọ fún Dejo pé kó máa kí ló ń ṣe lákùtè kó máa bọ̀ ní Kòròdú adẹ̀ wálé sí Kòròdú agẹ́ẹ̀tì ilé gbàtà agẹ́ẹ̀tì ilé yẹn tán àwa dá kákọ̀sì sílẹ̀ ire kákọ̀sì là ń pè Dejo ló lìdí wa ń bẹ̀ so àwa náà la dúró gẹ́gẹ́ la dúró sọ́sọ́ ìtí àwọn èèyàn dẹ̀ support wa èrú èmi sì wẹ́ fi àlèmí wẹ̀ mí wà níbi tí wọ́n ti ń dí àkàrà ìbẹ̀ lọ́ pè mí sí àwọn kan wà níbi ṣíà àwọn kan wà níbi ọtí àwọn kan wà níbi omi àwọn kan wà níbi àwọn aláàfáà tí wọ́n ń ṣe gbogbo ètò yẹn wọ́n lẹ́ni tó bá ti da dídá náà la máa ń sọ pé ó da ìwọ tó bá dẹ̀ ṣe dáadáa àbámbẹ̀ ìwọ tó bá ṣe burúkú náà ẹ tiẹ̀ kúkú mẹ̀mí tẹ́lẹ̀ omi nǹkan tí kọ́tàwọn tẹ́tà ń ṣe tẹ́mi máa ń dá sí kọ́lọ́run ṣàánú wa Ọlọ́run kò ṣàánú bọ̀ torí pé Dejo ó jẹ́ èèyàn tó súnmọ́ mi gan-an bí ìṣọ́run àjọ máa ń wà ní 247 kó tó dìpọ̀ kú yóò ìwà sílé mi bí mo ṣe dé láti lóyìnbó tó wá bá mi pé no network òde òun pòun sick mo dẹ̀ ní pé kí ló dé tẹrù báyìí ó ní pé àwọn sick kó tó àgbà wọn tuntun sọ́ra adẹjọ́ sọ̀rọ̀ àjọ jẹun àjọ ṣe gbẹ̀jọ́ àjọ ṣeré pẹ̀lú àwọn ọmọ mi so ọlọ́rọ̀ mi ni ó ti sọ fún mi pé no network wọ́n ti ń gbowó ní YouTube o ìwọ náà wá ṣe YouTube ẹ̀ mo ní kò sí lọ orí ra máa yẹ 10,000 so tí irú èèyàn bẹ́ẹ̀ yẹn bá kú ṣé kò ní dùn yàn ni ẹni tó jẹ́ ọlọ́rọ̀ èèyàn ni aláṣírí mi ni Dejo tí bá gbaṣẹ́ kan tí bá fẹ́ lọ ṣe tí bá di pé ṣe ìrú mi lójú má pèpè Dejo ṣé kí lọ ṣe wá ní lọ ṣe ìmí àdé ni má lọ jàre yàmì súnà má lọ dúró ẹ ọlọ́wà pèsè mọ́dẹ má dúró. bí gbogbo ayé ṣe mọ Dejo Tunfulu ní adẹ́rìnpòṣónú bẹ́ẹ̀ gangan náà ló ṣe rí lójú ayé wọ́n jẹ́ ọ̀gá tó jẹ́ pé wọ́n máa ń fẹ́ kí ọmọ ẹ̀yìn gòkè pàápàá jùlọ tó bá di àsìkò wípé gbọ́n mi sí omi ò tó Dejo èyí tó yẹ kí wọ́n fi bínú Dejo ò kí ń bínú a kàn máa wò bọ́ tó bá yá ló máa padà á pe ẹni yẹn pé ọ̀rẹ́ mi ò ṣe jẹ́ àṣe báyìí ò ṣe jẹ́ àṣe báyìí Dejo jẹ́ ẹnìkan tó súnmọ́ ọmọdé o wọ́n súnmọ́ wa púpọ̀ wọ́n ń ṣe àgbà ìyà wọ́n ń ṣàgbà òṣì wọ́n ń ṣe àgbà tó jẹ́ pé tí wọ́n bá ń wò pé ẹni ló ń bọ̀ ìjẹun gbà báyìí Dejo ò sínú wọn rárá Dejo jẹ́ ẹni tó yẹ pé tí èèyàn bá súnmọ́ dáadáa èèyàn á fẹ́ lè sọ pé ọmọkùnrin yìí ó ti yọ ojú ẹ̀ fún mi kò dẹ̀ mọ̀ pé òun ti yọ ojú ẹ̀ fún mi èèyàn rere ni Dejo bí gbogbo èèyàn ṣe mọ̀ wọ́n ní adẹ́rìnpòṣónú èèyàn rere ni wọ́n. ǹjẹ́ ó ní àdúrà kan tí ẹ fẹ́ ṣe fún àwọn ọmọ olóògbé tí wọ́n wà láyé. àdúrà mi pọ̀ fún gbogbo àwọn ọmọ olóògbé pátápátá kí Ọlọ́run ọba ọlọ́jọ́ èní kó má jẹ́ kí wọ́n wà lásán iwájú tí bàbá wọn dojúkọ kó da ẹ̀yìn tó filẹ̀ kó má bàjẹ́ torí wípé ní báyìí inú mi dùn díẹ̀ pé àwọn ọmọ yẹn wọ́n tiẹ̀ tún mọ ọ̀tún yàtọ̀ sósì ṣùgbọ́n wọ́n mọ ọ̀tún yàtọ̀ sósì ò dàbí pé ohun táwọn ọmọ yẹn fẹ́ jẹ gangan ohun tí wọ́n fẹ́ jẹ àti ohun tí wọ́n fẹ́ jẹ kọ́lọ̀ wọn lọ́jọ́ èní gbogbo ohun tí wọ́n fẹ́ jẹ tó ti fi lé wọn lọ́wọ́ àbí tí ò ti fi lé wọn lọ́wọ́ kò fi lé wọn lọ́wọ́ gbogbo ohun tí wọ́n máa jẹ lẹ́yìn ọ̀la kọ́lọ̀ ń jẹ́ kí wọ́n jẹ ní ti dáadáa mi ò tọrọ ìyà fún àwọn ọmọ ọ̀gá wa Tunfulu mi ò tọrọ òṣì fún wọn lẹ́yìn òkú bàbá wọn kí gbogbo àwọn ọmọ ẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sí ní gbé ohun mèremère kọ́ bẹ̀rẹ̀ sí ní gbé ṣe táwa gan bá ti ń rí wọn báyìí kí ni wọ́n máa dùn pé àwọn ọmọ ọ̀gá wa àwọn ni wọ́n ń ṣe dáadáa báyìí táwa náà dẹ̀ máa ṣe ń tó dáa. torí lágbà tí mo ti mọ Dejo mo ń mọ pẹ̀lú àwọn ọmọ ẹ̀ ni tó bá gba yàrá kan Dejo pẹ̀lú àwọn ọmọ ẹ̀ ni tó bá gba rúmà palọ̀ Dejo pẹ̀lú àwọn ọmọ ẹ̀ kò fọmọ ṣe rárá even though gan gbogbo àtijọ́ ìmọ̀ àti láńkó tó le gangan ó dúró ni tí àwọn ọmọ láńkó bá fẹ́ fẹ́ jọ láńkó sùn Dejo náà máa ń pè tó bá fẹ́ ṣe mítìnì nínú ilé pé wọ́n fẹ́ ṣe mítìnì tó kan pàtẹ́n bàbá wọn Dejo náà máa pè tó máa jókòó báyìí pé ó yá torí pé Dejo Abẹ́òkúta láńkó Abẹ́òkúta àdáṣe ló jẹ́ kó close tó bẹ́ẹ̀ kò ṣe kó bóyá anything tó bá wùn láti wá sọ̀dọ̀ mílíọ̀nù nínú ẹ̀tọ́ ṣe wà ní èmọ̀ ń bọ̀
tómi náà wàá wù mí láti wá sílé ẹ̀ àjọ súnmọ́ra wa kì í ṣe kékeré tí ò dẹ̀ sí fífẹ́ ń bẹ̀ kò sí kankan ń bẹ̀ ojoojúmọ́ ni mò ń sọ. So nígbà táwọn èèyàn sọ pé ọkọ mi ni mo ní mi ò deny ọkọ mi ni tẹ́ bá sọ pé ọkọ mi ni kò kàn ṣèyàwó fún mi ni ṣùgbọ́n ó dúró tì mí bí ọkọ. ẹ̀kọ́ bímọ fún wọn ni. mi ì bímọ fún kò dẹ̀ fowó lọ mí. ok nǹkan tẹ sọ ẹ ó ti yé mi. gẹ́ ọ̀rọ̀ lẹ́tí gbọ́ ní ẹnu ọ̀kan gbòógì lára àwọn òṣèré nínú. No network. mo fẹ́ sọ ni. No network. àti ẹ̀dúpẹ́ pé gbogbo ọ̀rọ̀ tá à ń bi wọ́n gbọ́ wọ́n dẹ̀ ń dá wa pa because èmi tí wò pé báwo mo ṣe fẹ́ interview wọn ó máa hard fún èmi wà á dúpẹ́ lọ́wọ́ náà pé mo lo oògùn yẹn ó dẹ̀ jẹ́ ẹ ṣe púpọ̀ ẹ ṣeun wọ́n mi ò ṣiṣẹ́ àbí. ẹ wo mo kí gbogbo ẹ̀yin ará lé ẹ̀yin tẹ́ ẹ̀ follow wa tẹ́ ẹ̀ like wa tẹ́ ẹ̀ share wa láti ìgbà tí Dejo ti kú láti jẹjọ lẹ ti mẹ́sẹ̀gì mi ẹ̀ jẹ́ kí n sùn lálẹ́ ẹ̀ jẹ́ sùn lọ́sẹ̀ kan ń pè mí àṣàbúrì sọ́ọ̀rì lágbára Ọlọ́run ò ní kí n tàbò sí wọn ò ní kí n tàbúrú lágbára Ọlọ́run ẹ̀ ní kúkú òjijì gbogbo ẹ̀yin fans a dúpẹ́ fún support yín bẹ́ẹ̀ ni o nǹkan tá a dẹ̀ ṣe ń sọ ọjọ́ mẹ́jọ là ń ṣe lé ní àdúrà ẹ máa bọ̀ Buhari OmoMusa lóníwàsíwẹ̀ ẹ̀ ni mo fẹ́ kẹ́ máa bọ̀ kẹ́yìn náà bá ṣe ẹ̀ ní kúkú òjijì èmi náà tẹ̀lé ṣì ń wò báyìí àṣàbúrì èmi náà ní tẹ̀lé sábúrì lọ o mo ṣe máa rí ni ọlá wa láúlá wàlá kùwátá ìlà àlìyàsí Ọlọ́run bá mi dúró ti àwọn ọmọ Dejo Ọlọ́run bá mi gbọ́ wọn ga Ọlọ́run ṣe wọn lọ́mọ lẹ́yìn ikú bàbá wọn kíkú òjijì má pa wọn kó má ṣe lákùúfà fún wọn ibi tí bàbá wọn òrìlẹ̀ níbi tí gíga lágbára Ọlọ́run káwọn náà kọ́ débẹ̀ kọ́ lọ sílùú òyìnbó kọ́ máa fi Mẹ́kà kọ́ máa fi London Amẹ́ríkà kọ́ máa fi ṣe ayọ̀ kọ́ máa lọ kọ́ tí mo fẹ́ ní lẹ́yìn ikú bàbá wọn so mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn ga wa tó support mo dúpẹ́ lọ́wọ́ àwọn police wa gbogbo Báyọ̀ Tìjání àwọn marketer everybody mo dúpẹ́ lọ́wọ́ wọn wọ́n dúró anybody kàn pè mí no network báwo ni àkáǹtì mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ mo appreciate ẹ̀yin náà ní púpọ̀ òjijì. Dejo Tunfulu kò tẹ̀ ń ṣe bí ọ̀gá kò sí anybody tó lè sọ pé Dejo ó fojú tẹ́ńbẹ́lẹ́ òun láti years tí a ti ń bọ̀ years ni mo pè láti Èbúté Mẹ́ta tó fi dé Ìkọ̀tún tó fi tó wá dé Ìkòròdú tá tó wà yìí ó jẹ́ ohun ìyàlẹ́nu fún mi tó jẹ́ pé I was so shocked nígbà tí mo gbọ́ last week Thursday mo gbé Rẹ̀mí Àlùkò wá sí ìlú Ìbèṣe èmi àti Wàsó Bílédà àwàánu mọ́tò ó wá ní a máa ní script meeting níjọ́ Sunday tó kọjá yìí mo ti ní lọ́kàn pé ó wá ní Dejo pẹ̀lú ògògò ilé Dejo rè ilé ògògò rè gbogbo mind mi pé tó bá dijọ́ Sunday yẹn o tá a bá ṣe script kìíní ìtàn o máa ń yà láti kí ọ̀gá Dejo kí n lè kí ọ̀gá ògògò alodge hotel níjọ́ Friday tá à ń lọlé ní àárọ̀ Friday mo dé Odógúnyán ni Wàsó ń pè mí pé Dre ṣó ti kúrò lóòótẹ́ àbóṣùwà pé tó bá ti kúrò máa bọ̀ nílé ọ̀dọ̀ mi pé I lose Dejo. I was so shocked because April 4th níjọ́ yẹn so mo hàn pé bẹ́lẹ̀ ń ṣe April fún mi ni mo ní are you serious but the way bó ṣe sọ kò sọ nígbà tí ó ń ṣeré mo kàn wọ́n pé ṣé bí èèyàn ṣe ń jáde náà nìyẹn mo á gbàdúrà kí Ọlọ́run kó bá wa tẹ̀lére fún wọn torí kò ń ṣe ọ̀gá tó jẹ́ pé gbogbo ògbúdọ̀ má péjọ ní èní yìí. Mr. Adé má bínú ǹjẹ́ ó ní nǹkan kan tó jẹ́ nǹkan ẹyọ kan tí Mr. Dejo ti ṣe rí fún yín tó dùn yín. mi ò rí kò tí ì sí nǹkan kan tí Dejo ṣe fún mi rí mo rántí yí ẹ̀yẹn ní ọ̀hún a lọ ṣe lọ́ǹchì kan lèmi ní MC Dejo wọlé sí inú hall yẹn mo tún pe ọ̀gá Dejo mo fún ní mic ó tún gbà á jọ parí event yẹn níjọ́ yẹn kò sí rárá because he's a very good comedian tó bá rojọ́ kó tó la ẹni sọ̀rọ̀ gan ṣẹ̀mọ̀ irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn kò sí bó ṣe pé wo Dejo ẹ máa ó tún dé pẹ̀lú wàhálà kíni òkè kò sí anything rárá tó ṣe rí. ẹ ṣe púpọ̀ ǹjẹ́ ó ní àwọn àdúrà kan tí ẹ fẹ́ ṣe because wọ́n ní àdúrà ń bá òkú ọ̀run tí ẹ lè ṣe fún àwọn ọ̀gá wa Adékúnlé Mákindé Tòkunbọ̀ tí a ń pè ní Dejo Tunfulu tí ẹ tún lè ṣe fún àwọn ọmọ wọn ǹjẹ́ àdúrà kankan wà fún wọn. ọ̀pọ̀lọpọ̀ àdúrà wà o nítorí pé ẹni tó bá ti ń ṣe nǹkan rere ní ilé ayé tó dẹ̀ jẹ́ wípé ó ń ṣe pẹ̀lú mímọ́ even time tó kú yẹn tí ó bá ti tó time rẹ̀ gan àdúrà ti bá already mo wá gbàdúrà pé gbogbo ọmọ tí àti ìyàwó tán fi sílẹ̀ kí Ọlọ́run bá mi dúró tì wọ́n ibi táwọn ọmọ yẹn wá rò pé àwọn máa dé lórúkọ Jésù kí ẹ̀mí mímọ́ kó gbé wọn kọjá abẹ lọ
kọ́lọ́run á wọ ọlá bàbá wọn bó ṣe ń ṣe fún nílé tó ń ṣe fún àlejò tó dẹ̀ ń kọ́ everybody mọ́ra. Mo tún gbàdúrà lẹ́ẹ̀kan sí pé gbogbo ibi táwọn ò lérò rárá ìgbà míì wà o àwọn ibì kan àtọ́ òní eré kó máa dé ṣùgbọ́n tó bá bá rẹ̀ ń bẹ̀ wàá kàn bẹ̀ sí sọ pé ṣé èmi náà ní mo gbàdúrà fáwọn ọmọ wọn pátápátá pé gbogbo wọn òkè ibi tí bàbá wọn tán ṣe full stop sí yẹ àwọn máa ga jù bẹ́ẹ̀ lọ lórúkọ Jésù. A lot of things ni mo lè sọ nípa wọn because comedy tí mo ṣe lónìí ọlá Ọlọ́run ọlá ọ̀gá dẹ̀ jọ so ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní ṣe comedy I base in North Sokoto àwọn ni wọ́n encourage mi àwọn náà máa ń repost mi láti di gbogbo nǹkan tí mo dà yìí so ó tó àwọn time kan ní bí oṣù bíi mélòó sísìn so mo stop láti máa ṣe comedy ó sú mi so àwọn ni wọ́n notice pé ọmọ yìí ò máa drop skit ibi ti tẹ́lẹ̀ mọ́ so wọ́n pè mí wọ́n bá mi sọ̀rọ̀ pé mo gbọ́dọ̀ tẹ̀rí iṣẹ́ ìbá sí nǹkan tí mo fẹ́ ni mi ò gbọ́dọ̀ gbà kí iṣẹ́ ìtẹ̀rí mi bá so wọ́n fún mi ní ìgboyà wọ́n fún mi ní okun wọ́n fún mi ní agbára láti tún bẹ̀rẹ̀ sí ní ṣe comedy padà like mi ò mọ̀ nǹkan tí mo fẹ́ fi qualify ikú wọn yìí because ó jẹ́ nǹkan ìbànújẹ́ fún mi and Ọlọ́run ṣe pé wọn ò ya wèrè wọn ò yarọ wọn ò fọ́ lójú wọn ò dẹni tá à ń dáwó fún kó tó di pé ọlọ́jọ́ dé a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún yẹn. Ǹjẹ́ tí wọ́n kàn déédéé gbọ́ pé àwọn bàbá wa yìí wọ́n dìde ẹ̀dẹ̀ rí wọn láàrin wa báwo lẹ ṣe máa rí. Me I'll be so happy because wọ́n deserve 100% ìdùnnú wọ́n deserve ohun gbogbo mèremère because èèyàn bí wọ́n ṣọ̀wọ́n nínú industry kọ́yàn máa repost èèyàn lọ́fẹ̀ẹ́ gbogbo bí mo ṣe mọ Yẹmí Ẹlẹ́ṣọ̀ orí péjì wọn ni Yẹmí Ẹlẹ́ṣọ̀ ti mọ̀ mí orí péjì wọn ni mo ti rí àgbàna kí gbogbo àwọn tí mo bá ṣiṣẹ́ pọ̀ lónìí yìí nítorí Ọ̀gá Dẹ̀jọ ni mo fi ṣe gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn tí ò bá ń sí àwọn tí Ọlọ́run ò bá lò wọ́n ní dáadáa fún mi I won't be where I am today I won't be where I am today ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ Ọ̀gá Dẹ̀jọ tí ò bá sí Ọ̀gá Dẹ̀jọ tí ò bá sí Ọ̀gá Dẹ̀jọ mi ò lè di comfort tí mò ń jẹ báwọn èèyàn ṣe mọ̀ mí lónìí because wọ́n gbogbo nǹkan tán ní ayé àtọ̀run tó fi mọ́ owó ìgbà tí wọ́n ní kí n wá láti Sokoto wọ́n sanwó mọ́tò mi ò rí owó I have a baby girl ọmọ kékeré tí mo gbé dání wọ́n tún gba rúùmù fún wa so gbogbo expectation mi ni pé bóyá wọ́n fẹ́ take advantages mi gbà báwọn kìíní ṣe máa wọ́n ever sọ̀rọ̀ ẹ̀ wọ́n tún máa sọ fún mi ni pé inú comedy tó wà yìí ìwọ̀ntúnwọ̀nsì ni o èmi ni pé èèyàn kì í ṣe bẹ́ẹ̀ a lot of things so torí ẹ̀ ó dùn mí Ọlọ́run ó dùn mí gan mi ìmọ̀ kan tí mo tiẹ̀ fi lè ṣe gbogbo nǹkan tí mo ti. ó yé wa ẹ ṣe ọ̀rọ̀ lẹ́gbọ́n ní ẹnu Lady Comfort lára àwọn ògbóǹtarìgì social media comedian kódà wọ́n yẹ social media nìkan káàkiri gbogbo àgbáńlá ayé ni ní social media dé ẹ ṣe púpọ̀ ẹ tún máa bá wa ká lọ. Dẹ̀jọ kópa tó pọ̀ náà ni gbogbo ayé ń sọ láti kékeré Dẹ̀jọ ti lórúkọ nínú iṣẹ́ yìí ṣùgbọ́n tí wọ́n bá ti dé level kan tí wọ́n bá wálé ayé èèyàn lè kú lórí Ọlọ́run bọ́lọ́run bá ṣe fẹ́ ló ṣe ń ṣe nǹkan ó gbìyànjú ipa tiẹ̀ kọ́lọ́run bá wa tẹ̀sán fẹ́ rẹ̀. aṣọ ara mi ni ọlọ́mọdé aṣọ ara wọ́n ya wàláì ẹgbẹ́ tí mo sọ lójú àwọn ọmọ rẹ̀ náà bẹ́ẹ̀ fẹ́ràn rẹ̀ púpọ̀ ọmọ tó dá sí mi ni èmi ò rí nǹkan kan lára Dẹ̀jọ tó burú tó ní wàhálà kan tí ó kó bá ọ kò ní ìjà kan tí ó jà mo wo kọ́mẹ̀ntì Ọkùnjídé gan nínú kíní tí wọ́n kọ́ Ọkùnjídé níjọ́ tí àwọn ti mọ Dẹ̀jọ àwọn òríbi tó ti bínú rí tó ń bínú simple human being ni so amazing yẹn gidi ení èkejì róò tó ń play ibi wàhálà ṣe wá wà nìyẹn tí àwọn kan bá ti lọ ó máa ń lega tó ríru wọn mọ́ wọ́n lè fi gbogbo ẹnu sọ pé irú bọ̀dátá lúkúlúkú àrímọ́ títí di sẹ́yìn ṣe tó lè áàtìbì rẹ̀ mọ́ ó kú Fẹ́mi Láróńdó àrírú rẹ̀ mọ́ comedian tó bá ti lọ nǹkan lálọ́ lọ láàrin wa títí di sí ààrẹ tó lè ṣe róòlù bàbá Sàlá so kọ́lọ́ọ̀bá kó tẹ̀sánfẹ́fẹ́ rí kó dẹ̀lẹ̀ fún kó dẹ̀ wá sáànà ọmọ rẹ̀ kó gbálà ní pàdé wọn. tí bá ní kí n tẹnu bọ̀rọ̀ kí n máa sọ gbogbo nǹkan tí Dẹ̀jọ ti ṣe láìfù mi ilẹ̀ máa kún àmọ́ kọ́lọ́ọ̀ bá mi fọ̀rùn kẹrùn kó bá mi ta sáfẹ́fẹ́ rere àmọ́ ikú Pressy ó dùn mí gan mo wà ní ìkọ́nú ara àwọn ọmọ tí Pressy ń gbé tó bá fẹ́ ṣe fíìmù báyìí mo wà lára èèyàn kan tó máa kọ́ ní concast ikú Pressy dùn mí gan ni kódà di àsìkò táwa yìí tí máa ń rántí pé Pressy ti kún omi yọ lójú mi kọ́lọ́ọ̀ ṣàbà mi fọ̀rùn kẹrùn kó bá mi tẹ́ wọn sáfẹ́fẹ́ rere. Ìjẹ́ gẹ́gẹ́ bí bàbá wa tí à ń sọ̀rọ̀ ń pa yìí ṣé èèyàn tí a lè rí gẹ́gẹ́ bí icon gẹ́gẹ́ bí because àwọn yóò wò pé ọmọdé ni Dẹ̀jọ àbágbàlagbà
kí nìkan tí ẹ mọ̀ pa wọn. Dẹjọ́ wọ́n ń ṣe ọmọ kékeré wọ́n dẹ̀ ń ṣe àgbàlagbà tó ti darúgbó bẹ́ẹ̀ náà but alhamdulillah dúpẹ́ pé wọn nǹkan kò ràn wọ́n fọmọ́ lẹ́sàáyé wọ́n dẹ̀ gbé àwọn nǹkan rere àwọn nǹkan gidi wọ́n gbé ṣe ní ayé then Dejo is a very very legend èèyàn tí a lè gbàgbé ni wọ́n èèyàn tá a gbọ́dọ̀ máa ṣe remembrance fún ká máa rántí wọn gbogbo ìgbà nìyàn tó jẹ́ because Dejo is a very very nice person Dejo is like father for me bàbá mi ni wọ́n ti kúrò lọ́gàá mi wọ́n ti kúrò ní anything bàbá mi gangan ni wọ́n kọ́lọ́ ṣàbà mi fọ̀rùn kẹ́ wọn. Ó pọ̀ gan ni o yà ó pọ̀ gan. ẹ jẹ́ kán tẹ̀ mọ́ méjì àbí ẹyọ kan. because nígbà tí àwa yìí tá a ti jẹ́ nǹkan kan tí a ti mọ̀ bíi tí orí ń bẹ́sẹ̀ rè ní ìdíṣẹ́ eré orí ìtàgé tá à ń ṣe yìí ọ̀dọ̀ wọn la máa ń rìn súnmọ́ nílé wọn nígbà tí wọ́n wà ní Arárọ̀mí ní eré àyànà pàjá so a máa ń jẹ síbẹ̀ dáadáa tó dẹ̀ jẹ́ pé wọ́n gbà wá tọwọ́ tẹsẹ̀ wọ́n kó everybody mọ́ra a máa jẹ a máa mu a máa jọ ṣeré dẹ̀ tíṣẹ́ bá wà wọ́n á tún carry wa along ṣètìgẹ́t ọ̀gá yìí ṣèyàn tó pọ̀ gan-an èèyàn dáadáa ni wọ́n ó kàn jẹ́ pé kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ a máa gba fọlọ́hún náà ni pé ó ti ṣẹlẹ̀ kò sí nǹkan tá a fẹ́ ṣe sí i tá a bá ké látẹ̀nídọ̀la kò lè jí ọ̀gá wa dìde. kò lè ní kẹ́ni tó ní kó tún dìde. ǹjẹ́ ó ní àwọn àdúrà kan tí ẹ fẹ́ fi ṣe fún àwọn ọmọ olóògbé tó wà láyé. àdúrà tí màá kọ́kọ́ ṣe ni wípé fún olóògbé fúnra wọn iwájú tí wọ́n dojú kọ kó má bàjẹ́ ẹ̀yìn tán fílẹ̀ náà kó má bàjẹ́ àwọn ọmọ wọn kọ́lọ́hún Elédùmarè kó dá wọn sí kí wọ́n tó bàbá wọn gbé nígbà tó bá tún dọjọ́ iwájú pé àwọn fẹ́ yí ẹ̀yìn gbà àwọn fẹ́ ṣe àṣeyẹ míì fún bàbá àwọn because a fi pé Dejo kú ni Dejo kú bẹ́ẹ̀ ni wọn kú wọ́n sì wà bẹ́ẹ̀ ni lọ́dọ̀ tiwa ṣẹ́gẹ́t kọ́lọ́hún Elédùmarè tó bá ṣe àforíjì fún àwọn náà níbikíbi tó bá wà báyìí kó bá délẹ̀ rí fún wọn. wọ́n bá fẹ́ kọ lẹ́tà Dejo ló wá sọ fún mi pé kí n lọ sùkúù tí mo bá lọ ilé ìwé ẹ̀kọ́ àgbà àwọn ayé máa mọ̀ pé yes màá lè bíìdì débi pé tí mo bá fẹ́ jẹ́ màá lè jẹ́ láti bí ìwé. Dejo jẹ́ ènìyàn kan tó yẹ pé àárọ̀ ọ̀sán alẹ́ kò ń parọ́ tàn yàn tí ẹ bá pè bóyá ìṣẹ̀lẹ̀ ní pé ọ̀gá ẹjọ́ bá la níṣẹ́ sí instead tí ó fi béèrè owó lọ́wọ́ yín á sọ fún mi pé òun bọ̀ tó bá dẹ̀ dé ó wá bá yín náà ní kò ṣe pé bóyá ó máa di pé bóyá ó máa tàn yín kalẹ̀ sí oko débi bẹ́ẹ̀ ní rí ó jẹ́ ènìyàn kan tó ní òótọ́ àwọn ọmọ rẹ̀ náà dẹ̀ ní tí mo mọ̀ pẹ̀lú rẹ̀ láti fi 30 years láti jọ rìn mi ò tí ì bá rọ́nú ẹ̀ tó bá ní funfun ni tó bá ní dúdú ni Dejo jẹ́ èèyàn kan tó kó àwọn ọmọ mọ́ra tó dẹ̀ dúró ti ọmọ tó tọ́ ọmọ ní bí ó ṣe ń ṣe mí báyìí ẹkún gbọ̀n mí bẹ̀ tí mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé kò ya wèrè kò dẹ̀ di asín lẹ́ẹ̀ni nítorí pé gbogbo wa wà níbi tá a di wá dúró ní ta fẹ́ ṣe ọjọ́ mẹ́jọ rẹ̀ lágbára Ọlọ́run gbà tá a bá ṣe 41 days yóò jọ sojú ẹ̀mí everybody torí pé gbogbo wa wà ní àwẹ̀ báyìí Fidau la fẹ́ ṣe lẹ́ni gbogbo èèyàn tó bá máa wá sí bíbá lẹ́ni báyìí ní tí wọ́n bá wá mọ́tò wọn ò ní forí sọ́gi mọ́tò wọn ò ní forí sọ̀pẹ́ ànírẹ́ tó máa jáàmù lójú ọ̀nà gbogbo èèyàn ìgbà tí kálukú bá tó padà sílé orúkọ burúkú téèyàn máa jẹ́ ká máa sọ fún pé àwọn ń bọ̀ níbi ìnáwó Dejo làwọn fi lájẹ̀dì kò ní ṣẹlẹ̀ sí ẹnì kankan wa kò séèyàn tí ò ní kú o àmọ́ èmi gẹ́gẹ́ bí ẹnìkan bí mo ṣe sọ fún yín pé Dejo kú torí pé Dejo rí ọmọ rẹ̀ ó tún rí ọmọ torí ẹ̀ mo fi gbà pé Dejo kú tẹ́ bá sọ pé àkọlé tá a fẹ́ ṣe lé ní Dejo kú lèmi lè fún torí pé a sì rí àwọn ọmọ rẹ̀ a rí ọ̀tún ọkùnrin a rí obìnrin a tún rí ọmọ rẹ̀ náà a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kò tí pé ó ya wèrè débi pé àná mú so káàkiri orí títì ìdúpẹ́ tí mo fi dúpẹ́ lọ́dọ̀ gbogbo Ọlọ́run nìyẹn. ẹ ṣé o gẹ́gẹ́ bí ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀ ń bá wa ká lọ lórí ètò yìí kò yí padà mo tún ti wà láàrin ọ̀kan lára àwọn ọmọ bàbá wa Adékúnlé Mákindé Adétòkunbọ̀ tí à ń porúkọ wọn ní Dejo Tunfulu ẹ jọ̀ọ́ kí lorúkọ yín. Orúkọ tèmi ni Samiat Adétòkunbọ̀ Pamílẹ́rìn Ayọ̀. Ǹjẹ́ báwo lẹ ṣe jẹ́ sí bàbá wa tó jẹ́ olóògbé? Èmi ni àbílé kẹta. Ǹjẹ́ ó ní nǹkan tí ẹ fẹ́ kí àwọn ènìyàn kí wọ́n mọ̀ àbí tí ẹ fẹ́ ṣàlàyé fún wọn? Kò sí nǹkan kan tí mo fẹ́ kọ́ mọ̀ ju pé mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹbí, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ará, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn fans wọn àtàwọn colleagues wọn náà tó dúró tì wá torí wọ́n tiẹ̀ dúró tì wá gidi kan. Mo fẹ́ fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá wípé Ọlọ́run kó kọ́lé ayọ̀ fún wa ibi tí a sin Dejo sí àwa tá jẹ́ àwa ire kakos àti àwọn colleagues wa ilẹ̀ tá a rà ibi tá a sin Dejo sí a fẹ́ ṣe léèyàn ní kíkọ́ fún àwọn ọmọ ẹ̀ kí wọ́n kọ́ fún àǹfààní èèyàn olólùfẹ́ wa ẹni tó bá fẹ́ láti ràn wá lọ́wọ́ ó jẹ́ símẹ́ǹtì 2 bó jẹ́ símẹ́ǹtì 3 kò bàjẹ́ ẹ ṣé Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ then account number tó máa sanwó sí ti second born
ọmọ Dejo which is Muiz wọ́n máa place ẹ̀ sórí ẹ̀ bá ní stress láti ràn wá lọ́wọ́ Ọlọ́run náà ràn yín lọ́wọ́ ẹ̀ ní kúkú òjijì o ilé yẹn ibẹ̀ gangan la fẹ́ káwọn ọmọ ẹ̀ wà kọ́ máa gbé ń bẹ̀ torí pé wọ́n sì kéré so kọ́ máa manage ara wọn níbẹ̀ títí tí Ọlọ́run máa fi sọ wọ́n di gíga ìdí nìyẹn tá fi gbé ètò ilé kíkọ́ yẹn náà kalẹ̀ nìyẹn àwa pẹ̀lú àwọn ọ̀gá wa gbogbo. èèyàn jankan èèyàn jankan èèyàn jankan èèyàn jankan. gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà pírẹsidẹ̀ntì orí ètò in which ti footballer tí wọ́n dẹ̀ máa jẹ́ kí unity láàrin individual go unique under 90 minutes first 45 minutes another 45 minutes they will sit and watch it. So ìyẹn ni wípé ibi tó ní kálukú ń gbà wúlò fọ́lọ́run ọ̀tọ̀ọ̀tọ̀ ni bá a ti wà bílíọ̀nù àmọ́yẹ̀yẹ̀ tó dùn tẹ̀lé ọlọ́ ẹlòmí ò gbà rẹ̀ wá bí torí ìwọ̀nba oúnjẹ tá a fẹ́ ṣe bẹ́ẹ̀ lẹ́lòmí gbà rẹ̀ tó jẹ́ kó ti mú bá take away sínú báàgì ó sì dùn tẹ̀lé ọlọ́ àwọn èyí ṣẹgbẹ́ ẹ̀dẹ̀jọ́ sá ẹlòmí bílíọ̀nù yóò gba ògì yóò tún gba tilé ẹlòmíì ó gba búrẹ́dì yóò gba kàrà yóò gbé lọlé ṣé wọ́n ṣe on the name of wípé Dejo kú òkú jẹun òkú ni àwọn àbá àtẹ́jọ́ kan òkú ni wọ́n èmi òkú cameraman òkú ẹ̀yin tẹ́ ẹjọ́ kan òkú gbogbo ọ̀bátá ń wòran ẹnjìníà òkú obìnrin inú wa òkú ọkùnrin òkú gbogbo wọn lálọ́jọ́ kan. èèyàn jankan. ọ̀rọ̀ Dejo la fi ẹgbọ́n tó nu ṣé rí irú kiri yóò ní mọ̀ ṣẹlẹ̀ tó bá ní kí ni kárátà Dejo tó máa ń ṣe is a fool and luckily he died on April fool so there must be some level of foolery in whatever we do today amen somebody foolishness kí ni mo wí fún yín. àwọn màmá wa alájà kò fún ẹjọ́ olórí ẹ bá mi fún wọn látẹ̀wọ́ torí Ọlọ́run ẹ bá fún wọn ní àtẹ̀wọ́ láàrin ìṣẹ́jú kan sí méjì ẹjọ́. nígbà tí ọjọ́ tó ṣẹlẹ̀ ó jẹ́ ìbànújẹ́ ikọ̀ sí i èmi gbé pẹ̀lú wọn ni láti bẹ̀ pẹ̀lú múkàrẹ́ àjọ wà ní bàrígà àjọ ṣe kékeré àjọ dàgbà ìgbà tí ìyàwó lúkúlùkù kú mo rántí ìgbà yẹn ẹtí lúkúlùkù kú ìyàwó ẹ̀ ọ̀dọ̀ bẹ̀rẹ̀ Dejo ló gbé nígbà yẹn bẹ̀rẹ̀ Dejo jẹ́ èèyàn tó kóyàn mọ́ra tó pẹ̀lú mọ́ra ikú ẹ̀ bá wa ló jẹ́ gan-an ni láti ọtí sílẹ̀ ti ṣẹlẹ̀ mi ò jẹ́ tara mi. mi ò gbọ́njú bá bàbá mi àwọn lọ́ọ́ ẹ̀kọ́ àtẹ̀mọ́ra. láti primary school ìgbà tí mo ṣe wà nímọ̀ university days he was there. Folks day ohun ẹ̀dá ohun ni ohun Ọlọ́run. From what we be hearing about Dejo here today, it tells all of us watch your back. So you want to be. àtàwọn yàrá nígbà tó ń bọ̀ kúrò kọ́kọ́ àbẹ́bẹ́ kọ́kọ́ yàrá kọ́kọ́ ń bínú. àwọn ni ní sùúrù nígbà wọn fi ẹgbẹ́ ló ẹjẹ bá mi ṣe wọn dáadáa ẹjọ. pàtàkì. àṣẹṣe agbára Ọlọ́run àdó tí o. gbà sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ ju 3 hours lọ́wọ́ àní táìjọ́. ọdẹ kó àwọn ọmọ ẹ bá fi ọjọ́ àtọ pé ń pé bàbá mi ó kó yìnbọn ọdẹ tí ń fojú pààyàn rẹ. bá a fẹ́ tó lè sọ mọ́. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ní pé bàbá ẹ̀ ló jọ Dejo òun lè sọ̀rọ̀ ẹnu ẹ̀ tán tó bá ti ń fọ̀rọ̀ ó wájú ọ̀dọ́ lẹ́nu tó bá ti ń sọ ní kí lè fẹ́ kí n sọ náà ó jọ bàbá ẹ̀ mákè ọ̀rọ̀ ẹ̀sà ẹ jẹ́ ká pẹ́ ẹni tó kàn. Moise torí ọkùnrin ni olórí àwọn obìnrin bí làwọn ti bọ́kùnrin náà ni obìnrin náà làkọ́kọ́ ọkùnrin náà láti máa fún private pé ọ̀gẹ̀ wọn láàgì ìbílẹ̀ àtúnṣe ẹ̀ ọlọ́run ò jẹ́ kó Dejo ká fúnra ọmọ ẹ̀dẹ́ tẹ̀lé ọ̀tọ̀ ní dọ́ọ̀bà lò. ẹ ká sọ̀rọ̀ mi ò ní ìkọ̀ púpọ̀ láti sọ sórí pé gbogbo àwọn táwọn àmìbáyé náà láwọn pé Dejo oníwà rẹ̀ lẹ̀ ní Dejo èèyàn tó kọ́ ọmọdé mọ́ra tó kágbà mọ́ra ni irú èèyàn bíi Dejo jẹ́ ẹ̀ṣọ́ bàbá mi jẹ́ ọ̀kan tó jẹ́ pé kò kí ń fojú pààyàn rẹ̀ ó nífẹ̀ẹ́ èèyàn tó bá wà pẹ̀lú ẹ̀ ó jẹ́ kí sí èèyàn tó bá wà pẹ̀lú ẹ̀yìn ó nífẹ̀ẹ́ gbogbo èèyàn bíbí ọmọ bíbí inú ẹ̀yìn èèyàn gidi ni bàbá mi kò jẹ́ kí ń fojú pààyàn rẹ̀ ó nífẹ̀ẹ́ gbogbo èèyàn tó bá wà ní sọ̀rọ̀. kò sí tá a mú wáyé kò má sí ohun tá ò mú lọ Dejo Tunfulu ti wáyé ọ̀hún náà
ó sì ti dágbére kó dìgbò ṣe ọjọ́ kan là á joyin ọjọ́ kan là á jàdùn ọjọ́ kan là á dágbére fáyé wípé ayé ó dìgbò ṣe. Kúnlé ọmọ Mákindé ó dàrínà kò ó dojú àlá ó di bẹ́ẹ̀ níjọ ni bí èèyàn jẹ́ èèyàn má jọ̀kùn má jẹ kòló ohun tó bá ń jẹ lájùlé ọ̀run ò ní kó máa bá wọn jẹ. a ó pàdé létí odò ẹsẹ̀ áńgẹ́lì ti tẹ̀ ọmọ garabi kristiani lè bá ìtẹ́ ọlọ́run. a ó pàdé létí odò odò dídán bẹ́ẹ̀ làwọn mímọ́ lè bá odò tó sùn lè bá ìtẹ́ ní. èèyàn jankan. ما ليس عندك موعد ألست ترى الأجيال في كل أمتي تقوم عنها وتكب في الظهور وتنفد نجوء bàbá wa ọlọ́run wa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Amina. ọlọ́run ò ní dààmú yín. Àmín. ọlọ́run ò ní wàhálà yín. Amina. àwọn àdéhùn tọ́lọ́run máa ń ṣe fẹ́ dàbí fi ronú fún ilé ọlọ́run ò ní jẹ́ pẹ̀lẹ́ fún. Allahumma àmín. ọlá àfààyàn wájú ọlọ́run. Àmín. ní òbí obẹ̀. ọlọ́run bá kí àfa àgbà ṣé olùdájọ́ àjẹbí. Rahimahullahu ta'ala. ọlọ́run bá kí bàbá wa lágbàjì. ọlọ́run bá kí bàbá wa àdájí àgbà. ọlọ́run bá kí bàbá wa olúwàṣẹ àgbáyé. ọlọ́run bá kí bàbá wa lágége. Àmín. àti gbogbo àwọn òkú tó ti kú àti tiwa àti tí. Àmín. ẹ̀yin jàmáà tí ẹ pè wá. Dejo Tunfulu ọ̀tá láyé lẹ́nu. Àyìnbó Tunfulu. Sọ́mọ́kànlá. Dejo Tunfulu kò tí ì ṣe tán tó fẹ́ lọ. Dejo Tunfulu kì í ṣe tán. Ẹ̀rí bá a ti ń sòkú Dejo bíbá ká ń sí ìyàwó. Ẹ̀rí bá a ti ń sòkú Dejo bíbá tó ṣe pé ẹ̀kọ́ lé ẹ̀ wá ń sí. Ọmọ ọdún mélòó ni ẹ̀yọ́? Ọmọ ọdún mélòó? Ẹ̀rí bá fi rẹ̀ ti gbogbo wa ń fò kìrà láàárẹ̀ mi ìdílé láàájúdà. Ikú rẹ̀ fi ń sàwàdà báyìí. Tí ìmọ̀ bí tí ó ká èmi mọ́, ìsìnkọ́ bí tí ó ká ọ̀nà. Àyìnbó Tunfulu màmàdá. والموت يفني من بكي ẹyẹ tó ní tíátà والموت ogun nìyí ọba ṣe ogun nìyí Dejo fún ẹkú mọ́kàndínlógún ẹ wá wúra yí gbogbo tíátà yẹn yẹn pé ṣé Dejo fi lọ náà tàtún ní next nínú rẹ. Torí pé ẹ̀yin nìkan kẹ́ ń kú ebi jẹ́kù tí yọ́ hàn láyé gbèrè pé ọlọ́run gbajúmọ̀ yín. Èèyàn kú tọ́pọ̀ àmọ́ bẹ́ẹ̀ nìkan bá tún kú nù yín ni ọlọ́run wá sànù àwọn fẹ́ẹ́ ìṣe wa ń kú báyìí. Torí pé ẹ hàn láyé iná ẹ̀ ní. Bá a ti jókòó yẹ èèyàn kú lọ́wọ́ wò mí. A máa ní mọ̀ nígbà tí ó hàn. Ọ̀pọ̀lọpọ̀ ìyá ni ọmọ lọ nísìnyí. Bí bá lọ sẹ́ni kò ní wò ẹ jẹ́ kí ìyàwó àfàlíwò lè fi ọgbọ́n dá mẹ́ọ̀ yóò ní èrò lẹ́yìn yìí. Òun àpàdá ìní orí kò mọ̀ ń wo lókè torí bẹ́ẹ̀ hàn láyé. Àmọ́ nǹkan kan ní ó pààyàn àìsàrà ní ó pa Dejo Tunfulu kí ni ọ̀wà pàwọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ga ẹ máa fi kú ṣe wá sí fúnra yín.
gbogbo èyí tẹ́ ẹ máa ń pọ̀ sílẹ̀ máa ń rọ́ kí wọ́n máa káwọ́ méjì sóde pé tá a tó àlè bàbà wọ́n ń tàn yín ni wọ́n ń tàn yín ni. Dejo Tunfulu kú fáwọn ọmọ ẹ̀ àwọn ọmọ ẹ̀ bá a bá ti tú kánìsìn àwọn ọmọ Dejo àdéhùn ọlọ́run dé ẹlòmíì ò tún dé yìí mọ́ tí ó fi kúrò láyé ẹyẹ ìgbẹ̀yìn ni. ẹlẹ́mọ̀ àwọn ọmọ Dejo Tunfulu ilẹ̀ sì ti pẹ̀lú wọn. báwa dà wọ́n lè bá ìgbésọ̀ tí ẹ tán nù. ìyàwó bẹ́ẹ̀ orí òun ṣàgbápò pé yọ wọlé okú ọkọ rẹ̀ sí láyé mọ́. wọ́n bá jí Dejo nù sàárè ní pé ǹjọ́ wù ọ́ kó o ti tètè kú yìí ó kó òun ti ẹ̀rù fún òun ṣe fẹ́ ní ìwọ kú jù báyìí lọ ni yóò ti rí fẹ́ ní ọlọ́run bá ní ọ̀tán ni. àwọn ọmọ Dejo wọn dẹrẹ tó pọ̀ fún bàbá láyé wọn ò tún rí bàbá wọn. ní wọ́n bá lẹ́ni tí wẹ́lkọ̀mù bàbá rẹ̀ pé dádì ẹ̀ka ọ̀sà àná láti ẹ̀rùpẹ̀ máa dé kọ́lá àrùpẹ̀ fúláìtì kẹ́tẹ̀ ẹ̀kọ́já àrùpẹ̀ yìí ni àwọn ọmọ Dejo yóò ronú Dejo. Ọlọ́run ti ṣe yín ní iyọ̀ ayé gbogbo oní tíátà yìí Ọlọ́run ti ṣe yín ní iyọ̀ ayé fún wa. àáfàá kan lè yín náà nu ayé gbogbo tíátà àáfàá kan lè yín ẹ ṣe fíìmù míì wọn ò ní parí ìdààmú fún ara wọn ni wọ́n pè ra wọn pé mo ń bọ̀ fíìmù tí mo wò yìí bẹ́ẹ̀ lọ rí ìyàwó mi ìyá yẹn kúrò kàn mí báyìí torí fíìmù tí mo wò yìí fíìmù míì yẹn kú fámìlì nínú ilé àáfàá kan lè yín ibi Ọlọ́run pé ti ní gbàlẹ̀. àwọn tó ti lọ dáàrí mọ́. Alimọ́tò afúnná màmàdọ́. Gbogbo àwọn tó ti kú nínú òní tíátà àwọn òṣèré tí wọ́n ti lọ láti gbàgbé wọn. Ìkúnà lọ́pàlẹ̀ wọn mọ́, ó ti mú Dejo yìí lọ náà ni. Ní òjì á rí wọn láàrin wa mọ́. Èyí tí ó sì mú lọ tó ṣe pa àrí mọ́. Gẹ́gẹ́ bí òtí sẹ́ni tí ràn yẹn lọ́wọ́ láàrin ara yín ń bẹ bí aláìsí. Àwọn tó ṣe wàhálà tíátà wọn ò jẹ́ rárá. Wọ́n ṣàgbákò wọ́n dá lẹ́nu àwọn lọ́jọ́. Alimọ́tò afúnná màmàdọ́. Gbogbo àmọ́ àpọ̀fọ̀ wọ̀nyí, gbogbo àmọ́ ṣògùn nulẹ̀, gbogbo àmọ́ pé eléré ẹbí nì, gbogbo àmọ́ pé dìrẹ́kítọ̀ nì, nǹkan kan. Àwọn kan lọ bẹ̀rẹ̀ wọn ò jẹ́, wọ́n sì wàhálà fún mi. Alimọ́tò afúnná màmàdọ́. Aláwọ̀ bá a sì máa gbogbo bọ́lẹ̀ ọ̀lẹ́ ọmọ wa ṣe báyìí. Ó gbogbo bọ́lẹ̀ yìí ni. Àwọn tó di ikú tíátà kalẹ̀, wọ́n lọ bẹ́ẹ̀ ni wọ́n jẹ́. Ẹ̀yin wá délé ni wọ́n fi yín ṣe sábọ̀ọ̀dù, wọ́n fi yín ṣe kínní, bẹ́ẹ̀ lọ́kùnrin ọ̀pẹ̀ bẹ́ẹ̀nu, ayé wà láyé rírí Ọlọ́run pọ̀ sí bẹ́ẹ̀ ni, àjàlájà ní gbòó lájà àti kéèké kàtàlẹ́gà. Ọlọ́run wá ọ̀tàn lẹ́yìn. Níjọ́ yẹn lọ́run wọ́n èé tẹ̀ láwọn àwọn tó dá ń tẹ̀ ṣe yìí lẹ̀ wọ́n èé tẹ̀lé wọn. Ẹnì kéé tẹ̀lé wọn Ọlọ́run fún àlùbáríkà sí fún yín ni. Fún àlùbáríkà sí fún yín ni. Alimọ́tò afúnná màmàdọ́. Ẹ̀yin onídíádà ẹ̀dàkùnkùn kí ẹ̀kú ayún ẹ̀kú ara fẹ́ rakù. Ìṣẹ́jú ní ààbọ̀ ìṣẹ́jú àákéjú wọ̀dúnrà òkè.